ẹ dákun torí Ọlọ́run wọ́n tó bá fídíò yìí pàdé ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi share rẹ̀ kó fi dọ́dọ̀ ìjọba. Ẹ̀yin ìjọba ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín, a fi Ọlọ́run a fi bẹ̀ yín. Ẹ bá wa create body kan tí ó regulate social media yìí ó tó gẹ́. Àgàgà wa content creator àwọn èèyàn kan sọ content wọ́n sì sọ wọ́n sọ orí burúkú wọ́n sọ di content wọ́n sì diss it out wọ́n sọ content di rádaràda. Ọ̀rọ̀ àlùfàǹsá ìwọ òfò ìwọ orí burúkú ẹ sì sọ di nǹkan tẹ́ ẹ fi ń yangàn ẹ sì wà sórí social media ẹ mọ̀ sòsì ẹ mọ̀ sìranù ẹlẹ́ǹsì content lójú ara yín. Ẹ dáhùn torí Ọlọ́run kí sí gbogbo ẹ tó bá ní smartphone lọ́wọ́ ló smart kí sí pé gbogbo ẹ tó bá ti ní smartphone lọ́wọ́ náà ní kó mọ̀ sí content nílẹ̀ẹ́lẹ̀ ẹ má bà iṣẹ́ yìí jẹ́ àfọlọ́run bá a fi bẹ̀yìn àwọn content tẹ́ ẹ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin ẹ ronú ni ẹ rò tọjọ́ ọ̀la ni ṣé ẹ ronú pé àwọn ọmọ yín náà dàgbà wọ́n padà rí fídíò yìí ṣé táwọn ọmọ yín bá dàgbà tán bá rí fídíò yìí ṣé kankan máa ṣépè fún yín ni pé ẹ wo bàbá àwọn ṣe ń sorí ibú ẹ wò yá àwọn ṣe ń ṣe òfò eléyìí ń ṣe wà ní bí mi inú yín ò bá ṣe wà bímọ ẹ dáhùn torí ọlọsí ẹ ṣe ronú pé àwọn òbí yín lè bá fídíò yín pàdé àbí kan wà bí tí àwọn èèyàn ti ń wo fídíò yín ṣe èrò bínú wọn ó dùn ni ẹ wá ń sòsì ẹlẹ́sìn kọ́ńtẹ́ǹtì àwọn kan náà wọ́n jára wọn hò nítorí gift àwọn àgbàlagbà míì náà àtọ́ méke àwọn àkóra wọn jọ ẹ máa sọ̀rọ̀ òfò ọ̀rọ̀ rí dédédé ẹ ṣe ẹwùwà bí ẹwùwà ẹni tí téèyàn tọ́ rárá àfi bíbà pé ẹranko lọ tọ́ ìmí ẹnu yín àwọn òbí yín sì tọ́ yín ní ìmí ẹnu yín ẹ̀yin lẹ yàyàkuyà ọmọ ọsàn ní ìmí ẹnu yín tó fẹ́ máa kó gbogbo báyà rẹ̀ ẹ dákun torí Ọlọ́run dandan kọ́ ni content kò pa dandan o dandan kọ́ ni content ọ̀lẹ náà sì ní ìmí ẹnu yín ọ̀lẹ ní dààmú ẹlòmíì ẹnu yín àìlèronú ní dààmú ẹlòmíì ẹnu yín ló jẹ́ kẹ́ ẹ máa sọ orí ibú kẹ́ ẹ máa sọ di content àwọn àánú àwẹ̀ báyìí ẹ̀rọ àti sí social media ó sì máa bàyàn bọ́ọ̀ rírì kúrì ọgbọ́gbọ́kúgbọ́ a lè wo WhatsApp story mọ́ a lè wo Instagram mọ́ a lè wo TikTok mọ́ a lè wo Facebook ẹ wá ń sòsì ẹ̀ ń ṣèrànù káàkiri ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o mo sì mọ̀ náà àwọn ìjọba náà rí kìíní wọ́n mọ̀ ní wọ́n mọ̀ wọn rẹ́gúléètì rẹ̀ ni torí wọ́n wò pé báwọn bá rẹ́gúléètì ẹ̀ náà ṣé tí gbogbo ọdún yìí àwọn tẹ̀ ń ṣe rádaràdà ẹ bá kú lórí social media ṣé iṣẹ́ ìjọba wọn ò fún yín ni ṣé orí ibú kọ́ńtẹ́ǹtì tẹ̀ ń ṣe yìí ni wọ́n àfẹ́ lómi ní iṣẹ́ tíṣà onílọ́mọ pa àwọn ọmọ ní ìkọkúkọ onílọ́mọ pa àwọn ọmọ ní lọ́sí àtìránù àbí mínísítírì kan wọ́n fi ọ sí aṣọ òfò orí ibú tó ń wọ̀ tó fi ṣe kọ́ńtẹ́ǹtì lọ́mọ wọ̀ lọ mínísítírì wọ́n fi yín lẹ́lẹ́ nípa ẹ̀yẹ sáà máa sùn sí yín lọ́nbẹ̀ àwọn ọmọ tiwa gúrúmù wọn dáadáa àwọn náà padà tó máa ṣèjọba lórí yín ẹ wá ń bá dáadáa kí ẹ wá ṣe tẹ́wà lémi ìjọba ọ̀dà kíní kan ọ̀dà ó ní ó ṣe dáa kí ni contribution content orí ibú tẹ̀ ṣe kí ni fún economy kí ni fún society bẹ́ẹ̀ pawó tán gan níbi content òun náà kí lẹ̀ fowó òun náà ṣe orí ibú nìmí náà fowó òun náà ṣe nù yín kì í ti pé tí wọ́n fi ń ṣe dáadáa lórí ibi content yìí gan láti mọ bẹ́ẹ̀ tí ìrònú ẹlòmíì ṣe mọ́ láti àyín lẹ́lòmíì gan fi ń ṣe content lórí kẹmẹ́ òkú yìí Ọlọ́run o ó sì mọ̀ pé àwọn kan nínú yín wọ́n sọ pé àkílọ́kan o kílọ́kan títí ẹ̀ ń bẹ́ẹ̀ lọ lè fèsì láìfù rẹ̀ láìfù mi gẹ́gẹ́ mo fèsì kí n sọ fún ọ pé tí n bá yẹ pé gbogbo orí burúkú náà ṣe yọ ọkàn mi tí n bá lẹ́ ti tó èmi dáadáa pé mi ò lè ṣe gbogbo òsì lédèdè tí wọ́n ṣe àwọn ọmọ mi tẹ́mi náà tọ́ tí mo tọ́ wọn dáadáa tí bá ní mo tọ́ àwọn ọmọ mi tán nínú ilé kọ́lọ̀ méje kan sí rìn wọ́n bá jáde síta tí báwọn ọmọ òsì àwọn ọmọ dáadáa táwọn náà ṣe dandan kọ́lọ̀ sá àwọn ọmọ yín dáadáa àwọn ọmọ wọn làwọn ọmọ tèmi lọ́mọ bá pàdé tí n bá kọ́ àwọn ọmọ mi dáadáa wọ́n lè kọ́ àwọn ọmọ tèmi kọkúkọ tó ní táwọn òbí wọn ṣe wọ́n lè rò bí nǹkan tó láìtì ní kọ́ àwọn ọmọ ti tèmi kọ́lọ̀ ọmọ sàánú tó jẹ́ ìbá dá kíkà ilẹ̀ tó bá ní nǹkan ń bàjẹ́ kọ̀ọ̀kan kọ̀mítì rẹ̀ ń bàjẹ́ kò sí tọ́kàn àbílù rẹ̀ ń bàjẹ́ kò sí tọ́kàn níbo ló ń gbé ní tí ọkàn ó padà kàn gbogbo ẹ̀yin tẹ̀sí dákẹ́ náà tẹ̀ pé ẹjẹ́ kọ́ máa sòsì kọ́ máa ṣe lánàá tí wọ́n ṣe àwọn ọmọ yín fóònù ń bẹ ní ọwọ́ wọn bẹ́ẹ̀ bá jáde lọ tán àwọn ọmọ yóò bọ̀ sórí social media wọ́n wo àwọn nǹkan dáadáa táwọn eléyìí tán ń ṣe wọn ò sì ní mọ̀ pé kì í ṣe ń tọ́ da wá sọ content di nǹkan tí ẹ bá dandan kọ́ ni views mọ̀ pé content yẹn bá ń ṣe nígbà mi tó bá mú ọpọlọ wà láyé everlasting ni content ó yẹ kó jẹ́ timeless ni anything art ó yẹ kó jẹ́ timeless
ẹ wo ni táwọn Bob Marley kọ ni láti ayé ọdún táwọn Bob Marley ti ń kọ ni àwọn èèyàn sì ń gbọ́ ni wọ́n dì sí tí àwọn èèyàn bá ti tán báyìí wọ́n tún rántí orin fẹ́ lámì ẹ wo Sáwólódé ni ẹlòmíì sì tún wo Sáwólódé àtún rántí àwọn láìsì kọ̀ọ̀kan nínú Sáwólódé skit tẹlòmíì ti ṣe tẹlòmíì ti ṣe tó ní mínì tó ti kọjá tipẹ́tipẹ́ àwọn ẹlòmíì sì tún rántí rẹ̀ nísìnyí tó ní pé kí ni wọ́n mọ́gbọ́n wá ó mú làákà ìwà àmọ́ sí àtìránù tẹ́ ẹ bá ń ṣe ẹ bá rò pé ẹ ṣe kan tó bá gbà mú ìgbà náà ni ọba lọ gbogbo orí ibùdó ẹ̀sìn tẹ̀ ń jára yín sí òhò yìí ọbẹ̀ lọ tán ọba ti lọ tán báyìí wọ́n gbàgbé yín torí wéèrè kan tó ń bọ̀ wá tó tún ya wèrè jù yín lọ tèmi half naked lẹ́yìn ń já wèrè kan tó ń bọ̀ wá tó tún jára rẹ̀ naked gan jù yín lọ òun yóò tún trend fọdún kan lẹ́yìn ọdún kan lòmíì náà tó dé tó tún ya wèrè jù lọ kẹ́ ẹ mọ̀ sí content gidi ẹ̀kọ́ ẹ̀ sí content gidi orí ibú lẹ̀ ń ṣe ní content ẹ tẹ́ra mọ́ o.